Ajadiko, Ajadiko, oya. Ajadiko, Ajadiko, oya. Ọmọ ọba lórí o, Ìṣọ̀lá Òkú. Oya náà, oya. Ajadiko, olóore mi. Ọmọ ọba lórí. Ìṣọ̀lá Òkú. Bàbá mi ró. Bàbá Ìrádá. Bàbá Sádàlá. Bàbá Sùhánù. Bàbá Ahmadu. Àjàdí ọmọ Ògòmọ̀rọ̀. Àjàdí ọmọ Ògòmọ̀rọ̀. Àná ọba lórí. Àjàdí ìkọ́. Àná Ìṣọ̀lá Òkú. Ọba lórí. Àjàdí ìkọ́ sá. Kò ní jùbọ́. Àjàdí ìkọ́. Wọ́n ní Àjàdí ọgọ̀ ni. Àjàdí ọgọ̀. Àjàdí ọgọ̀. Ọmọ Àmìnà. Ọmọ Àmìnà. Ọmọ Umaru Faruku. Ọmọ Abdullahi. Ọmọ Kọ́símù. Ọmọ Ibrahimu. Oníkìjìbá. Ọmọ Nkìjìbá. Ẹ̀wọ̀n sílísílà ní dáadáa. Ṣẹ́gun Suleimanu Faruku. Ọmọ Abdullahi. Ọmọ Umaru Faruku. Umaru Faruku. Ọmọ Abdullahi. Abdullahi. Ọmọ Kasimu. Ọmọ Ibrahimu. Onkiti Bagaga. Oya Ada. Ebi tó ti wá nù. Àjẹ́kù Ada. La ilaha illallah. Ada. Bàbá Lágége. Ádámù bàbá Lágége. Ada. Al-Alami. Ada. Al-Najiri. Ada. Bàbá Lágége. Àṣẹ́kù Ada. Bàbá Lágége. Kayfa tarqa. Ruqiyya kal anbiya. Annabi Muhammad. Ya Samaa. Ma qawalat ya Samaa. Lọ́kí bàbá mi àgbà máa jí pọ̀ ìlú rẹ̀ àti gbogbo àgbẹ̀gbẹ̀ rẹ̀. Ẹlẹ́gbọ̀n ẹja ṣẹṣẹ́. Lọ́kí bàbá mi ìmà sàlátì. Ìmà. Wọ́n fi bàbá wa àzígáàzì sí màlìkáàzì wọ́n fi wọ́n kì í. Ìyá yìí tóbi pọ̀, ó tóbi pọ̀ bàbá mi ìjọba. إنما مثل صفاتك للناس كما مثل النجوم لما النبي محمد لك ذات العلوم من عالم الغيب ومنها لآدم الأسماء لم تزل في دمائر الكون تختار لك الأمهات والآباء وإذا سخر الإله والأنسان قد قليلا لسعيد فإنه سعداء. النبي محمد يا سيد الوجود. يا سيد الوجود. النبي محمد. النبي محمد.
annabi masoyin ubangiji ya rasulallahi oya na rasulallahi ya mahi rasulallahi rasulul malahimi rasulur rahati kusirul shalla atasara sallabi oya rasulallah rasulallah ya rasulallah النبي صلوا عليه وسلموا لم يخلوا كني خلافوا لا خلقوا لا أصله لا عدله لا فضله لا قوله eléyìí náà tó lọ́pẹ́ yóò lọ Mákà ń ṣe kìí mi kò ní lọ ó padà lọ́mọdé o kódà federal mo bá lọ Maiduguri mo bá lọ slot vice president náà ni àwọn ní èyí ṣe tó ń pariwo àjàdí ikọ́ wọn lẹ́yìn náà àwọn àmì kí n máa parí orúkọ yìí subhana rabbika sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹ̀yà ibẹ̀ lẹ́ka sí pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ẹ̀yà náà bàbá wa ó ti sọ bí tó kọ́ alẹ́ ìtìrí àkọ́lé ọ̀rọ̀ mi láàrin ìṣẹ́jú kan sí méjì òun ni mi sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ sọ́ra rẹ̀ tí wọ́n bá ní kókó sọ́ra rẹ̀ mọ tẹ̀lé mi o sọ́ra rẹ̀ ọlọ́run ò ní sọ ọlọ́run bí sì kọ́dà kó sọ ìwọ ní ògè ní kò sọ́ra rẹ̀ tọ́lọ́run ṣe pọ̀. Ó wàá sọ́ra rẹ̀ náà lóyún ẹ̀ka yìí ní ọ̀nà jíjẹ ní ọ̀nà mímu ní ọ̀nà ìrìnsí. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn wàá sọ́ra rẹ̀ bẹ́ẹ̀. tó o bá ti sọ́ra rẹ̀ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀gbin ò lè kàn ẹ́ ìdọ̀tí ò ní kàn ọ́ tó bá fẹ́ kàn ọ́ ọlọ́run ó sọ màláíkà mímọ́ kalẹ̀ àwọn áńgẹ́lì ní máa ti sánmà tí mo gbẹ́ kó lára rẹ̀. Insha Allah. sórí ọ̀nà mẹ́ta lẹ́ni ní ìwọ̀n tí ń bẹ láyé tí ẹ gbọ́dọ̀ pé tí ẹ bá ti pé èyí ó yege àkọ́kọ́ ní tí ń bẹ láàrin rẹ sọ́lọ́hun mọ́jọ́ ó bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ní tí ń bẹ láàrin rẹ séèyàn mọ́jọ́ ó bàjẹ́ látọ̀dọ̀ ó tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní tí ń bẹ láàrin rẹ síra rẹ Ìtì ń bẹ láàrin rẹ síra rẹ mẹ́jọ ó bàjẹ́. onílẹ̀kẹta tó bá bá mi lọ sínú súrọ́tù Yunus aya 110 aya 100 Olúwa ń sọ yí pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون. ìwọ tí bẹ láàrin rẹ àtọlọ́run òun ni kọ́mọ̀jẹ́ kí gbàgbọ́ yóò bàjẹ́. الذين لا يأكلون العبادة ولا يأكلون المعاملة بينهم وبين الله àwọn ọlọ́run bá wí bẹ̀ wọ́n ẹni tí ó bá ti ń jásí pé kò mọ ọlọ́run pé kò mọ ọlọ́run sáájú lásìkò nira kò mọ ọlọ́run ráwọ́ rasẹ̀ sí lásìkò dẹ̀ra tábìlì wọn bá kàn yóò rò rò lómi irú àwọn yẹn لا يأكلون العبادة. وما كان لنفس أن تؤمن إلا بإذن الله. alákọ̀ọ́kọ́ nìyẹn alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ti bẹ láàrin rẹ sí ọmọlàkejì bá mi lọ sínú súrọ́tù Tawbah ìfi bẹnu súrọ́tù Tawbah àyà 95 tẹ́wájú. سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم
يعقلون. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nu ṣọ́ra rẹ lórí ibi tó máa rìn sí ṣọ́ra rẹ lórí alábàárìn ọmọ mi dá láti ilé ìwé ọmọ rẹ ní nígbà tó délé ìwé lórí ọmọ wèrè ọmọ mi dá láti ilé ìwé kótó wọlé kí wọ́n ọmọ dáadáa ní ẹ̀sọ́ àyè tẹ́ fọmọ yín sí lásìkò yìí àwọn àyè ń sọkòtò pépé ẹ má fọmọ síbẹ̀ ibi tó bá tẹ̀kọ̀ sí ṣéwù kàmẹ́ ṣéwù adé babalágbà jẹ àgbà. سيحلفون بالله لكم إذا انقلبتم. bíbọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn mo bá sùkò mi jẹ etí bẹ̀rẹ̀ ibi tó bá rọrùn fún mi nìyẹn kó sọ ra láti ibi tí mo ti ń gbà jáde sáyé gan kò bá dákọ́ mọ́ sára fún àmọ́ mo lè sọ̀rọ̀ fún mi tí ó gbà jáde àtọ́ àlè mo mọ kàlíbi náà àwọn àzíra kàlíbi náà ọba pé àmì tó àmọ̀ bàtà wáyé láti yọnu bí ta ti jáde ó sì gbé wa a sì dúpẹ́ àmọ́ sọ̀rọ̀ àbí tó mọ̀ rìn sí àwọn tó mọ̀ rìn sí ọ̀dọ̀ wọn tí wọ́n bá kó bá ọ tí wọ́n kò rí jésù bá ọ ẹgbẹ́ ìdọ̀tí sẹ́ra fún wa àkọ́kọ́ ẹgbẹ́ ẹ̀kejì náà ẹgbẹ́ odiméjì ẹlẹ́kẹta bàbá mi lọ sínú súratu al-Anbiya. قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا إلا لغير الله به. ọ̀tọ̀ ẹlẹ́kẹta nù ní ti ń bẹ láàrin rẹ síra rẹ sọ́ra ní tó mọ̀ fi sẹ́nu àfáàsì ń jẹrẹ lẹ́dẹ̀ àfáàsì ń lọ tí a ti lò ògùn àfáàsì ń wọlé dì gbogbo tó lò tí ó bà kí á mọ̀ rẹ jẹ́ tí ó kó ẹ̀gbin sí ọ lára sọ́ra fún un. ẹ̀gbin yìí ni ò sí lára ṣéwù kò sí ntọ́mọdá yóò rò ó ṣéwù ọlọ́run fúnra rẹ̀ ní sọ ẹ̀gbin ní sọ àwọn mọ̀lẹ́kà mọ́ kalẹ̀ láti fọ ẹ̀gbin yìí mọ́. wọ́n mọ̀ gbọ́ níparí ẹ̀gbin tó bá yíyan lára ní ẹ̀gbin ti di àárín èèyàn sọ́lọ̀ èèyàn nígbàgbọ́ ẹ̀gbin ẹlẹ́ẹ̀kejì tó bá yíyan lára ní ẹ̀gbin ibùrìsí tí wọ́n kó rẹ̀ yàn tí wọ́n lẹ̀ mọ́ yàn tó ṣe lẹ́kì tó di méjì ẹ̀gbin ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ̀gbin tí yẹn fi sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹjẹ́ èèyàn lè gbé kó lára jẹ́ kí n sọ pọ́ndà àkọ́kọ́ yí ọ náà omi ò lè fọ ẹ̀gbin mọ́ omi kò lè fọ ẹ̀gbin mọ́ yorùbá wọlé hadasu wà hókùn wọlé habas bìrì mutlak wọ́n ní bóyá sọ́kọ́ omi bá lè gbé ẹ̀gbin kúrò lára ni tábà ìgbẹ́ ìbá tí ó mọ̀ ọ̀rùn ní àtẹ́lẹwọ́ wa àmọ́ tó ní bẹ́yì omi ò lè fọ ẹ̀gbin mọ́ ọlọ́run ní mo ń sọ nǹkan kan kalẹ̀ láti sẹ́mọ̀ kí ni wọ́n wá yí ẹ̀mí wa kúrò níbi ká máa rò pé àpọ́nmọ́ àdúgbò mọ́ ẹni wọ́n wà ní àkóso mọ́. kí ni ìwúrọ̀ náà ń sọ sí ọmọ wa tó ní kìkì bá lára. láti tó tẹ̀sí lọ ayé nínú ní kí bá ń kọ́mọ̀ orí jísà àlìbẹ́yìtì bàbá àlìmísíkì wà yóò bá hira kan. tẹ̀tẹ̀ hira. tábà pè ní àlìbẹ́yìtì àwọn yóò tún mọ sọ pé àsìkò yìí bẹ́ẹ̀ ẹni tó kú táwọn wò láyé lónìí nípò ànábì bàbá wọn máa lọ rí ni. mẹ́ta náà wá ní ọ̀nà tí yóò fi jẹ́ àlùbẹ́yìtì yálà kó jẹ́ sí pé ọba àlọ́ ni ó jẹ́ olóyè wọn àbí ó jáde wọn àbí ó jọmọ wọn. mẹ́ta ìtàlẹ̀ jẹ́ inú mi wá dùn púpọ̀ bàbá níjẹ̀ta níjẹ̀rin ọlọ́run fúnra ẹ̀ ló fọ̀ yín mọ́ ntí ọmọ aráyé retí kẹ́ ẹ sọ látijọ́ yìí ló jáde látẹnu yín pẹ̀lú ìlú mímọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yín wọ́n ń jà káàkiri wò lọ́rin nísìnyí gbogbo àwọn oníwìkúwì àwọn onísọkúsọ ọlọ́run wá sẹ́nu wọn sí mú. ẹ sọ fún yín pé wá o ó ṣe èmi o ọba àwọn yóò ṣe ó ṣe èmi o bàbá àgbà agége ló ṣe ọmọ àfa àwa èyí tó bá ti kàn ó ti kàn mí. báwo rẹ̀ ẹ da púpọ̀ ọlọ́run jẹ́ mi ní ó dùn ẹ jẹ́ kí inú àwọn ó dùn ẹ wá jẹ́ ọgbọ́n bàbá agége ní èyí tí ń gbọ́ àwọn èèyàn náà nù wípé àbẹ́ ìfimi lẹ́ni àbẹ́ kan sọ̀rọ̀ tù àbí kò dọ́kàn ni èyí tẹ́ sọ́jẹ̀ta ó já mọ̀ kọ́dọ̀ kan tó bá wá níbẹ̀ ọlọ́run bá wá kẹ́ bàbá alágége. bàbá alágége. kọ́mọ̀ fà wá bí ẹ ní ó rí i pé bàbá mufti di yàrá ní sìn ọmọ àbálágége kékeré ni wọn ṣó dàrú ọlọ́run bá wá kẹ́ bàbá alágége àlìyá lórí àtẹ̀wù sókè tí wọ́n fi mímọ̀ dára pẹ̀lú.
lórí akéwùsòkè. Wọ́n fi mímọ́ dára pẹ̀lú gègé. Sàlékún ìkẹ́ bàbá lágége. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágége. Alẹ́ lórí akéwùsòkè. Wọ́n fi mímọ́ dára pẹ̀lú gègé. Sàlékún ìkẹ́ bàbá lágége. Ṣéwù Sulemana ó ní kìjì pa. Ṣéwù Sulemana ó ní kìjì pa. Bàbá Mufuti Ó ní kìjì pa. ọmọọba Ìlọrin. Ó ní kìjì pa. Ajáramọ́. Ó ní kìjì pa. Ṣéwù Sulemana ó Ó ní kìjì pa. Ó ní Aṣíwájú tọ́lọ́run tó lápá. Aṣíwájú tọ́lọ́run Ọlọ́run kọ́ lápá. olórí àwọn àfa ẹni tó lápá. Ọmọ Kéwú bàbá lágége. Ọlọ́run bá wa kẹ́ bàbá lágége. Alẹ́ lórí akéwùsòkè. Má fi mi máa dára pẹ̀lú gègé. Sàlékún ìkẹ́ bàbá lágége. Èyí tí wọ́n kọ́ bàbá lágége ní wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. عليكم السلام ورحمة الله شكرانا طبعا اللهم سجاري يبقى Àmín. على تتبع الله Àmín. طبعا يبقى كاتو سكير فوني